Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8. Sọ́ọ̀lù sì ní ohùn sí ikú rẹ̀. Ní àkókò náà, inúnibíni ńlá kan dìde sí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù, a sì tú gbogbo wọn kálẹ̀ já agbègbè Jùdíà òun Samaria àfi àwọn Àpọ́stélì. Àwọn ènìyàn olùfọkànsìn sì di òkú Stẹ́fánù, wọ́n sì pohùn réré ẹkún kíkan sórí rẹ̀. Ṣùgbọ́n Sọ́ọ̀lù ó ń da ìjọ ènìyàn Ọlọ́run rú, ó ń wọ ojoojúlé, ó sì mú àwọn ọkùnrin àti obìnrin, ó ń fi wọ́n sínú túbú. Àwọn tí wọ́n sì túká lọ sí ibi gbogbo, wọ́n ń wàásù ọ̀rọ̀ náà. Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó ń wàásù Kristi fún wọn. Àti ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyè sí ohun tí Fílípì ń sọ, nígbà tí wọ́n ń gbọ́ tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe. Nítorí ọ̀pọ̀ àwọn tó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbe lóhùn rárá jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹgbà ń bájà àti àwọn amókùn àṣe dídá ara wọn. Ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. Ṣùgbọ́n ọkùnrin kan wà tí à ń pè ní Síméónì, tí ti máa ń ṣe oṣó ní ìlú náà, tí sì máa ń jẹ́ kí ẹnu ya àwọn ará Samaria. A máa wí pé ènìyàn ńlá kan ni òun, ẹni tí gbogbo wọn ń bọlá fún, àti èwe àti àgbà ń wí pé ọkùnrin yìí ní agbára Ọlọ́run tí à ń pè ní ńlá. Òun náà ni wọ́n sì ń bọlá fún, nítorí ọjọ́ pípẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n gba Fílípì gbọ́, nígbà tí wọ́n wàásù ti ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi, a baptisi wọn àti ọkùnrin àti obìnrin. Síméónì tìkálára sì gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí a sì baptisi rẹ̀ tán, ó ń bá Fílípì jókòó, ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Fílípì ṣe, ẹnu sì yá. Nígbà tí àwọn àpọ́sítélì tó wà ní Jerúsálẹ́mù sì gbọ́ pé àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn. Àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọn kí ó lè rí ẹ̀mí mímọ́ gbà. Nítorí títí ó fi di ìgbà náà, kò tí ì bà lé ẹnikẹ́ni nínú wọn, kìkì abaptisi wọn ní orúkọ Jésù Olúwa ni. Nígbà náà ni wọ́n gbé ọwọ́ lé wọn, wọ́n sì gba ẹ̀mí mímọ́. Nígbà tí Síméónì rí pé nípa gbígbé ọwọ́ léni ni à ń ti ọwọ́ àwọn àpọ́sítélì fi ẹ̀mí mímọ́ fúnni, ó fi owó lọ̀ wọ́n. Ó wí pé, ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú, kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ lé kí ó lè gba ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n Pétérù dá lóhùn wípé, kí owó rẹ kí ó ṣègbé pẹ̀lú rẹ, nítorí ìwọ rò ó láti fi owó ra ẹ̀bùn Ọlọ́run. Ìwọ kò ní ipa tàbí ìpín nínú ọ̀rọ̀ yìí, nítorí ọkàn rẹ kò ṣe déédéé níwájú Ọlọ́run. Nítorí náà, ronúpìwàdà ìwà búburú rẹ yìí, kí o sì gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run bóyá yóò dárí ète ọkàn rẹ jì ọ́. Nítorí tí mo wòye pé ìwọ wà nínú ìkorò òróǹro àti ní ìdè ẹ̀ṣẹ̀. Nígbà náà ni Síméónì dáhùn, ó sì wí pé, ẹ gbàdúrà sọ́dọ̀ Olúwa fún mi, kí ọ̀kan nínú ohun tí ẹ̀yin sọ kí ó má ṣe bá mi. Àti àwọn nígbà tí wọ́n sì ti jẹ́rìí, tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ Olúwa, wọ́n padà lọ sí Jerúsálẹ́mù, wọ́n sì ń wàásù ìhìnrere ní ìletò púpọ̀ ti àwọn ará Samaria. Áńgẹ́lì Olúwa sì sọ fún Fílípì pé, dìde kí o sì máa lọ sí ìhà gúúsù ní ọ̀nà tí ó ti Jerúsálẹ́mù lọ sí Gásà, tí í ṣe ijù. Nígbà tí ó sì dìde ó ń lọ, sì kíyèsí ọkùnrin kan ará Etiópíà, ìwẹ̀fà ọlọ́lá púpọ̀ lọ́dọ̀ Kàndákè, ọba obìnrin àwọn ará Etiópíà, ẹni tí í ṣe olórí gbogbo ìṣúra rẹ̀, tí ó sì ti wá sí
Jerúsálẹ́mù láti jọ́sìn. Òun sì padà lọ, ó sì jókòó nínú kẹ̀kẹ́ rẹ̀, ó ń ka ìwé wòlíì Àìsáyà. Ẹ̀mí sì wí fún Fílípì pé, lọ kí o sì dà ara rẹ pọ̀ mọ́ kẹ̀kẹ́ yìí. Fílípì sì súré lọ, ó gbọ́ ó ń ka ìwé wòlíì Àìsáyà, ó sì bí pé, ohun tí ìwọ ń kà nì, ó yé ọ bí? Ó sì dáhùn wípé, yóò wá ṣe yé mi bí kò ṣe ẹnìkan tọ́ mi sí ọ̀nà. Ó sì bẹ̀ Fílípì kí ó gòkè wá, kí ó sì bá òun jókòó. Ibi ìwé mímọ́ tí ó sì ń kà náà ni èyí: a fà á bí àgùntàn lọ fún pípa, àti bí ọ̀dọ́ àgùntàn ti yadi níwájú olùrẹ́run rẹ̀, bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀. Ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ a mú ìdájọ́ kúrò. Ta ni yóò sọ̀rọ̀ ìran rẹ̀? Nítorí a gba ẹ̀mí rẹ̀ kúrò ní ayé. Ìwẹ̀fà náà sì dá Fílípì lóhùn, ó ní, mo bẹ̀ ọ́, títa ni wòlíì náà ń sọ̀rọ̀ yìí, ti ara rẹ̀ tàbí ti ẹlòmíràn? Fílípì sì ya ẹnu rẹ̀, ó sì bẹ̀rẹ̀ láti ibi ìwé mímọ́ yìí, ó sì wàásù Jésù fún un. Bí wọ́n sì ti ń lọ ní ọ̀nà, wọ́n dé ibi omi kan. Ìwẹ̀fà náà sì wí pé, wò ó, omi nìyí, kí ni ó dá mi dúró láti baptisi? Fílípì sì wí pé, bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn, a lè baptisi rẹ̀. Ó sì dáhùn, ó ní, mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. Ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ dúró jẹ́. Àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Fílípì àti ìwẹ̀fà, ó sì baptisi rẹ̀. Nígbà tí wọ́n sì jáde kúrò nínú omi, ẹ̀mí Olúwa ta Fílípì pa. Ìwẹ̀fà kò sì rí i mọ́, nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ, ó ń yọ̀. Ní Asotu ni a sì rí Fílípì. Bí ó sì ti ń kọjá lọ, ó ń wàásù ìhìnrere ní gbogbo ìlú títí ó fi dé Kesaria.